kú déédéé wòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohun Àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò Ohun Àánú wa yìí la ti ń gbára wa níyànjú, tá a ti ń ṣí ara wa létí, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Wàá ṣàṣeyọrí lọ́dún yìí lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Kí ni Ohun Àánú tòní? Nígbà míì ojú a máa tan ni, lẹ́ẹ̀kọ̀ọ̀kan etí a máa fi ní ṣẹ̀sín, ló fi jẹ́ pé kó o tó pinnu ọ̀rọ̀ gbọ́ kúlẹ̀kúlẹ̀ kó o sì rí fínlẹ̀fínlẹ̀. Sìstà Rónkẹ́ kórìíra bàbá àti ìyá rẹ̀ dé góńgó. Bó tilẹ̀ jẹ́ pé ìlú Èkó tó ń gbé ò jìnnà sílùú wọn, 20 ọdún rèé tó ti fojú kan àwọn òbí rẹ̀ gbẹ̀yìn. Kódà nígbà tó fẹ́ ṣègbéyàwó, ẹ̀gbọ́n rẹ̀ kan ṣoṣo tó ní òun ló ṣe bàbá àti ìyá fún lọ́jọ́ ìgbéyàwó. Gbogbo akitiyan ọkọ rẹ̀ láti yanjú aáwọ̀ tó wà láàrin bàbá àti ìyá rẹ̀ òun ló já sí pàbó. Kódà ọkọ Sìstà Rónkẹ́ ò lè sọ pàtó gan ohun tó fa bìlísì nínú ìdílé ìyàwó rẹ̀. Kó o tó dá sọ̀rọ̀ yìí, jẹ́ kí n sọ ohun tí mo gbọ́ lẹ́nu Sìstà Rónkẹ́ fún ọ kó o lè mọ̀ pé kò sóhun tí ò lè ṣẹlẹ̀ ní dúníyàn. Sìstà Rónkẹ́ wí fún mi pé ilẹ̀ Haúsá ni wọ́n bí wọn sí, òun àtẹ̀gbọ́n òun Dọ̀tun tó gba bí ọdún 4 lọ́wọ́ rẹ̀. Sìstà Rónkẹ́ sọ fún mi pé lọ́sàn ọjọ́ kan òun sùn lórí kúṣínṣíà ní pálọ̀ ńlá wọn. Ó wí pé òun kéré púpọ̀ nígbà náà, òun ò ju bí ẹni ọdún bíi 10 lọ. Òun tajú kán lórí ẹnìkan lórí òun sì wà ní ìhòhò. Òun pariwo nígbà tí òun rí ìnira púpọ̀ lójú ara. Nígbà tí òun fi ṣe aṣọ ìró tí ẹni náà fi bò òun lójú, bàbá òun lòun rí o lórí òun tó sì ń wí pé mo dáràn. Sìstà Rónkẹ́ tún tẹ̀síwájú sọ fún mi pé ohun méjì kan ṣẹlẹ̀ léraléra lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí. Lórí ìdìmọ́ àti gbémugbémugbé tí bàbá òun sọ, ó ní ọkùnrin kan ará ilé wọn sáré wọlé nígbà tó gbọ́ ariwo òun. Bó ṣe sá wọlé gan ló tún sá jáde tó sì ń pariwo pé èèdì ré o. Lórí èyí ni ìyá òun náà tún sáré wọlé pẹ̀lú omijé lójú. Sìstà Rónkẹ́ sọ pé ní ìlú tí wọ́n ń gbé lókè ọya náà, bàbá tó bá dánrú èyí wò wọ́n lè kúrò nílùú tẹbítẹbí, wọ́n sì dáná sun gbogbo tí wọ́n ní gẹ́gẹ́ bí dúkìá. Wọn ò sì ní gbà kí irúfẹ́ obìnrin tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí bí tòun yìí kó lọ́kọ láéláé nílùú wọn. Ẹ wò ó, òru ọ̀gànjọ́ ni gbogbo wọn sá kúrò nílùú Haúsá o, tí wọ́n sì sá lọ sí ìlú Ìbàdàn. Sìstà Rónkẹ́ tẹ̀síwájú tún wí fún mi pé ìdí rẹ̀ rèé tí òun fi kórìíra bàbá òun bí ìgbẹ́ fún èèwọ̀ tó jẹ. Òun sì kórìíra ìyá òun jù bẹ́ẹ̀ lọ nítorí pé kò kọ bàbá òun sílẹ̀ rárá, ṣe ló tún bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ìdí rẹ̀ nìyí tó fi jẹ́ pé àbúrò bàbá òun ló tọ́ òun dàgbà ní ìlú Èkó, tí ẹ̀gbọ́n òun Dọ̀tun sì dàgbà ní ìlú Ìbàdàn. Ọ̀rọ̀ Mr. Dọ̀tun yìí gan ló fi jẹ́ kí n gbọ́ ìtàn yìí lẹ́nu Sìstà Rónkẹ́ àbúrò rẹ̀. Ó ti tó ọdún 3 tí Mr. Dọ̀tun yìí ti ń ṣàìsàn tí àwọn dókítà ò sì rí wò. Bó tilẹ̀ jẹ́ pé Mr. Dọ̀tun ń gbẹ tí Mr. Dọ̀tun ń rù, àwọn dókítà ò máa mọ̀ kankan tó ṣe Mr. Dọ̀tun o. Ẹ má jẹ́ àgbàgbé ohun tá à ń ṣiṣẹ́ lórí lónìí o. Nígbà míì ojú a máa tan ni, lẹ́ẹ̀kọ̀ọ̀kan etí a máa fi ní ṣẹ̀sín. Òun ló fi jẹ́ pé kó o tó pinnu ọ̀rọ̀ gbọ́ kúlẹ̀kúlẹ̀ kó o sì rí fínlẹ̀fínlẹ̀. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, ò bá bi mí léèrè ohun tó kàn mí gan nínú ọ̀rọ̀ Sìstà Rónkẹ́ àtẹ̀gbọ́n rẹ̀ Mr. Dọ̀tun. Ohun tó ṣẹlẹ̀ ni wípé Mr. Dọ̀tun gan ló sọ fábùúrò rẹ̀ wípé kó bọ̀ ń wá pásítọ̀ kan tí ó máa fàdúrà ràn òun lọ́wọ́ lójoojúmọ́. Bóyá Ọlọ́run lè ṣàánú fóun kádùúrà yanjú ìṣòro tó ń wọ̀. Nígbà tèmi àti Sìstà Rónkẹ́ dé yàrá tí wọ́n ti ń tọ́jú ẹ̀gbọ́n rẹ̀ lọ́sibítù, ẹ̀bẹ̀ àkọ́kọ́ tárákùnrin yìí bẹ̀ mí ni wípé gẹ́gẹ́ bí pásítọ̀ àbúrò òun kí n pàṣẹ fún pé kó má ná kọ́bọ̀ lórí òun mọ́ bó bá fẹ́ kí òun gbà wòsàn pátápátá. Mo ru ọ̀rọ̀ náà sí wá, mo tún rò sẹ́yìn kò yé mi. Mo sì wí fún Mr. Dọ̀tun pé arákùnrin, bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ó tàn mọ́lẹ̀ dáadáa sọ̀rọ̀ yìí o kó lè yé mi gan fúnra mi. Mr. Dọ̀tun tẹjú mọ́ mi, ó sì gbẹnu lé ìtàn kan. Mo dá dúró,
mo sì wí fún un pé Mr. Dọ̀tun, àbúrò rẹ ti sọ ìtàn yìí fún mi, kò tún nílò kó tún sọ fún mi mọ́. kó lè mọ̀ wípé mo mọ̀ nípa ìtàn náà, mo wí fún un pé mo mọ ohun tí bàbá wọn ṣe fún un, mo sì mọ ohun tí ìyá wọn ṣe tóun náà bá bàbá wọn bu ọ̀rọ̀ náà mọ́lẹ̀. Mr. Dọ̀tun fèsì pé rárá o, apá kan ìtàn làbúrò òun mọ̀. Bàbá wọn sì ti pàṣẹ fún òun àti ìyá òun pé èyí tí Sista Rónkẹ́ ti mọ̀ nínú ọ̀rọ̀ náà ni kó mọ̀ mọ́ o. Ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ náà ti fẹ́ jẹ ayé òun tán. Òun ò lè sùn, òun ò lè wo. Òun sì rò pé bí òun bá gbé ọ̀rọ̀ náà sínú ju báyìí lọ, ó ṣeé ṣe kí ẹ̀mí bọ́ lẹ́nu òun. Ọ̀rọ̀ náà tojú sú mi díẹ̀. Jẹ́ kí n wí fún ọgán ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi ohun tí mo gbọ́ lẹ́nu Mr. Dọ̀tun. Mr. Dọ̀tun wí fún mi pé iṣẹ́ tíṣà ni bàbá àti ìyá wọn ń ṣe ní sùkúù àdáni kan tí wọ́n ṣe fáwọn ọmọ olówó nílẹ̀ Haúsá. Mr. Dọ̀tun wá tẹ̀síwájú wípé ó ní orí ń fọ́ òun ní ọjọ́ kan, òun sì wòye pé bàbá àti ìyá wọn sùn nínú yàrá, òun ò sì fẹ́ jí wọn. Ó wí fún mi pé nígbà náà òun tó ọmọ ọdún 14, òun sì mọ ibi tí wọ́n gbé àpótí oògùn wọn pamọ́ sí. Nígbà tí òun débi àpótí oògùn tí wọ́n gbé kọ́ sókè, òun mú oògùn kan tó dàbí paracetamol, òun sì mú ẹyọ kan níbẹ̀ bí òun ti ń ṣe, òun sì lò ó láì mọ̀ pé oògùn olóró tí bàbá òun ká mọ́ ọmọ sùkúù kan lọ́wọ́ lòun lò. Ó ní bàbá òun sọ fún ìyá òun wípé òun fi oògùn náà pamọ́ sínú àpótí oògùn wọn títí dọjọ́ kejì tí àwọn òbí ọmọ náà yóò fi yọjú ní ilé ìwé láti mọ ohun tí ọmọ wọn ń dán wò ní sùkúù. Mr. Dọ̀tun wípé lẹ́yìn bí ìṣẹ́jú 5 tó ń lo oògùn yìí tán, gbogbo ara òun dìde gan-an, ó sì ń ṣe òun kí òun bá èèyàn lájọṣepọ̀. Ó ní òun rí àbúrò òun lórí ṣíà tó sùn, òun sì daṣọ bò lójú kó má bàa rò òun sì fipá bá a lájọṣepọ̀. Ó ní nígbà tí àbúrò òun pariwo, òun sá wọnú yàrá lọ ní hòhò níbi tí bàbá àti ìyá wọn sùn sí. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn òbí òun mọ ohun tó ṣẹlẹ̀. Bàbá wọn sì kígbe wípé mo dáràn. Nítorí pé títí dọjọ́ òní Mr. Dọ̀tun sọ pé bàbá wọn ń dára rẹ̀ lẹ́bi nítorí pé òun ló mú bìlísì wọnú ilé wọn torí pé òun ló ń fògùn pamọ́ sínú ilé. Ìgbàgbọ́ bàbá náà ni pé bóun ò bá fògùn pamọ́ sínú ilé, ọmọ òun kankan ò ní lọ lò ó tí ó sì dá bìlísì ilẹ̀ sínú ilé wọn. Mr. Dọ̀tun tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ó wí pé ọkùnrin kan ará ilé wọn tó sáré wọlé nígbà tó gbáriwo tó sì rí bàbá òun tó dì mọ́ ọmọ rẹ̀ lórí ṣíà tó sì ń pariwo mugbémugbé, òun ló pariwo fára ilé wípé bàbá fipá bọ́mọ rẹ̀ lò pọ̀. Bàbá wọn sì pàṣẹ fóun àti màmá wọn pé kí wọ́n má tún ìtàn sọ fún Sista Rónkẹ́ mọ́ o, kí ìṣẹ̀lẹ̀ náà má bàa dààmú rẹ̀ lọ́jọ́ iwájú. Mr. Dọ̀tun tẹ̀síwájú wípé bàbá wọn sọ pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní ìdílé wọn rí tí àtúbọ̀tán rẹ̀ tó sì burú jọjọ. Nígbà tí Sista Rónkẹ́ tó gbọ́ ọ̀rọ̀ yìí, ó pariwo ní yéè mo ti ṣẹ̀, ó sì ṣubú lulẹ̀. Lẹ́yìn ọ̀sẹ̀ kan ìṣẹ̀lẹ̀ yìí, mo tẹ̀lé arábìnrin yìí lọ ṣìlàjà pẹ̀lú àwọn òbí rẹ̀. Ẹ wò ó, ìtàn ọjọ́ míì pátápátá lohun tó ṣẹlẹ̀ ní ìlú wọn. Ó sì tó oṣù 5 kí Sista Rónkẹ́ tó dáríjìra rẹ̀ nítorí èébú, ẹ̀gàn àti àbùkù tó ti fi kan àwọn òbí rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣé ẹ wá rí i pé ojú a máa tanijẹ nígbà míì, bẹ́ẹ̀ létí a máa fi ní ṣẹ̀sín lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Sista, talẹ́jọ lédè àìyedè gan-an. Ǹjẹ́ ọkàn rẹ dá ọ láre pé o ti rí fílẹ̀fílẹ̀ tó sì ti gbọ́ kúlẹ̀kúlẹ̀? Bí ò bá ṣe bẹ́ẹ̀, ìbá dáa kó lọ ṣe làjà lónìí o. Bùrọ̀dá, bẹ́ẹ̀ ni ẹ̀yin ni mò ń bá wí. Ẹni tẹ́ ẹjọ́ bá wọn lẹ̀ ń kọ́ ń jọ sí. Tẹ́ fi ṣe yẹ̀yẹ́, tẹ́ sì ń tàbùkù rẹ̀. Ǹjẹ́ ó dá ọ lójú tàdá pé ohun tá a wí fún ọ nípa rẹ̀ òótọ́ ni? Ǹjẹ́ o ti rí fílẹ̀fílẹ̀ tó sì ti gbọ́ kúlẹ̀kúlẹ̀? Bí ò bá ṣe bẹ́ẹ̀, ò bá jáwọ́ nípa ohun tí wọ́n ń sọ nípa ohun tọ̀hún o. Kẹ́rù ẹlẹ́rù má bàa yílé ọ lórí, kó o sì máa rántí pé nígbà míì ojú a máa tan ni, lẹ́ẹ̀kọ̀ọ̀kan etí a máa fi ní ṣẹ̀sín. Ló fi jẹ́ pé kó o tó pinnu ọ̀rọ̀, gbọ́ kúlẹ̀kúlẹ̀ kó o sì rí fínlẹ̀fínlẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ètò ti ọ̀sẹ̀ yìí. Àyìn lógo fún ọ̀rọ̀ ìyanu ìtútún jáde. Mo gbà á ládùúà, ojú rẹ ò ní rí bi lórúkọ Jésù, etí rẹ ò sì ní gbọ́ bi lórúkọ Jésù. Ọ̀ràn tí ò ṣe tiẹ̀ wọn ò ní fi kọ́ ọ lẹ́sẹ̀. Ẹ̀mí ìkíyèsára ó sì wọnú ayé rẹ. Báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀ṣun sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng
láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.